ti wà live. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àti láti máa wò mí kétékété. Ìṣọ̀kanmọ́dúrà TV náà láwa yìí, ẹ máa bá ń share ètò yìí. Ẹ máa share lógúnlógún, kẹ́ share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Mo sọ lọ́sàn-án nígbà tá fi jọ tààtà pínsẹ̀ wípé a padà wá fún àkànṣe ètò nígbà tó jẹ́ pé èní ló pé oṣù mẹ́fà gẹ́rẹ́gẹ́ tí bàbá wa olóyè Sunday Adisa ọmọ Adeyemo tí wọ́n ti wà nínú àhámọ́ àwọn eléré ibú ìjọba Benin Republic láti mọ̀ wípé kì í ṣe agbára ìjọba Benin Republic láti mú olóyè sínú àhámọ́ bí kò jẹ́ wípé ó lọ́wọ́ ìjọba Nàìjíríà nínú. Àlágbára, àlóògùn, àní nǹkan kan tí a lè ṣe tó kọjá pé ká bẹ Ọlọ́run ọba tó ní wá, ọba Allah, ká bẹ Jésù Kristi wípé kó dákun ká bá wa tú bàbá wa olóyè Sunday Adisa ọmọ Adeyemo sílẹ̀. Ìdí nìyí tẹ́ fi rí lórí ìkànnì àwọn ẹni tó lódùmarè ń tẹnu wọn gbàṣẹ ṣe látòrí ṣẹ́kù wa alàgbà ńlá pẹ̀lú mọ̀kádàm tí wọ́n jẹ́ ìmáàmù fún mọ́sálásí ńlá ní ìlú ńlá ní agbègbè ńlá. A kí gbogbo wọn káàbọ̀ sórí ìkànnì. Ẹ má bínú ń lè rí bí jókòó, ìdínú tẹ́ fi lóore ọ̀fẹ́ láti máa rí èmi Adémọ́lá ọmọ omíyalé yèrèpè tí ò níbì ká gbá mo ti fi gbogbo ara jó ní wàìwàì ẹkùn ọkọ̀ àwọn olórí ibú Fúlàní. Ẹ má bá ń share ètò yìí, ẹ bá ń share ẹ̀ lógún, ẹ bá ń share ẹ̀ lọ́gbọ̀n. A bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọba tó ní wá. Àmọ́ ká tó bẹ̀rẹ̀ ètò, a fẹ́ ìbánisọ̀rọ̀ ó kọ́kọ́ wáyé. Ìbánisọ̀rọ̀ á kọ́kọ́ wáyé látẹnu alàgbà. Wọ́n á bá wa sọ̀rọ̀ ní ráńpẹ́. Tá bá wá kúrò lórí ìbánisọ̀rọ̀ ráńpẹ́, á wá dá padà sórí Sheikh Soliu àṣẹ Ọlọ́run láti ìlú Ìlaró. Ká tó wá padà sórí ìmáàmù olóyè Sunday Igboho gangan fúnra wọn pé kí wọ́n bá wa sọ̀rọ̀ kí wọ́n sì bá wa ṣe àdúrà fún ìtúsílẹ̀ olóyè Sunday Adeyemo Igboho ṣá. Ìṣọ̀kanmọ́dúrà TV náà láwà. Ẹ máa bá ń share ètò yìí, ẹ máa bá ń share ẹ̀ lógúnlógún, ẹ máa bá ń share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Alàgbà, bí ẹ bá ṣe ń bá wa sọ̀rọ̀ náà lẹ́ẹ̀mọ́ pa àṣẹ láti inú ìwé tí Olódùmarè tí ó gbélé Jésù Kristi lọ́wọ́ pé kó máa fi darí àwọn ọmọ lẹ́yìn Kristẹni, tí mo sì nígbàgbọ́ wípé lẹ́yìn Ọlọ́run àfọlọ́run kò sí ní tó tún tọ́lọ́run, kò sì sí ní tí ó tọ́lọ́run láíláí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba Benin Republic wọ́n ń ṣe ni wọ́n rò pé ọwọ́ wọn lágbára pin sí, àmọ́ wọ́n gbàgbé pé ọba tó ní wá tó dá wa tọ́mọ ń tà jẹ́ tọ́mọ ń tà fẹ́ jẹ́ ó lágbára jù wọ́n lọ. Ọba náà la wá fẹ́ bẹ̀ pé kó dákun kó bá wa dà wọ́n lédèrú. Ìṣọ̀kanmọ́dúrà TV àfà alàgbà sólẹ̀. Lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo etí tó ń gbọ́ wa, mo lè kí gbogbo ẹ̀yin ará rí. Orúkọ mi ni Ọláwálé láti orí ìjọ CCC táàmù sí Celestial Church of Christ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Lẹ́ẹ̀kan sí mo kí wa pé ojú ta fi ń wà nílé ojú náà ò rí fọ́, àtúrà ló gbà. Ní àṣálẹ́ yìí mo gbà ládùúrà pé gbogbo kan tí a bá ti fún wa lé yóò mọ̀ jọ kí ó fi rere. Àlè ó gbé tán bí kò ṣe bí ọmọ. Mo fẹ́ mi ní láti gbà wá lákòókò. Mo fẹ́ kí ẹ tẹ́tí sí mi. Torí Bíbélì náà sọ pé tí ayé bá ti ń lọ sí òpin nínú ìwé ìfihàn oríṣiríṣi ló la mọ̀ rí. Oló ti ń ṣẹlẹ̀ nísìnyí. Pàápàá jùlọ mo fẹ́ kí a bẹ àwọn olórí wa. Ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù lọ́tọ̀, bẹ́ẹ̀ oríṣiríṣi là ń rí. Ẹ jẹ́ ká mọ Ọlọ́run tí a ń sìn, ká mọ kan tí ó wà lọ́wọ́ wa. Ibi tí mo wá fẹ́ mọ́rọ̀ mi gangan lọ rèé.
àwa Yorùbá ẹ jẹ́ kí a ronú ká mọ ibi tá à ń lọ. Ẹ jẹ́ ká fi ìmọ̀ wa ṣe ọ̀kan, ká nífẹ̀ẹ́ ara wa torí ìfẹ́ ti sọnù. Ìfẹ́ ó ti ṣe kí ni, ó ti sọnù, a ò nífẹ̀ẹ́ ara wa mọ́. Ẹ jẹ́ ká fi ìmọ̀ wa ká fi ṣọ̀kan, ká mọ Ọlọ́run tí à ń sìn torí gbogbo wa lẹ́ṣẹ̀, kò sẹ́ni tó mọ́ wájú Ọlọ́run. Tá bá ní ká wo ìwé Rome lábẹ̀rẹ̀ láti 28 ìyẹn orí kìíní, ká ní ká kà sísàlẹ̀. Ẹ tẹ́ gbọ́ mi ní ilé, ẹ lè gbé Bíbélì yẹn kẹ́ mọ̀ wò. Bíbélì sọ wípé inú ìwé Rome orí kìíní 28 sísàlẹ̀ ìyẹn ẹsẹ̀ 28, ó ní àti pé wọ́n ti kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run ní ìwọ̀n wọn, Olúwa fi wọ́n gégùn fún ohun iye ríra, ìkà, àgbèrè, bẹ́ẹ̀ lọ. So kò sí èèyàn kan tàbí inú obìnrin tàbí abẹ́ ọgbẹ̀bí rẹ̀ tí kò wú ìṣùwà bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ṣẹ̀ ló wà ń bẹ̀. Mo gbà ládùúrà pé Olúwa kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Àmín. Pàápàá jùlọ àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fi ìmọ̀ wa ká fi ṣọ̀kan torí ohunkóhun, kò sí ohun ayé tí ń tán lọ, ààfin Ọlọ́run bó ti tó àti bó ti yẹ mọ́. Láì gbára wa lákòókò, nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé àwa ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ Kristẹni òdodo, tí a bá jí láàárọ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà, bá à ń jẹun lọ́sàn-án ẹ jẹ́ ká máa gbàdúrà, tá a fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ ká máa gbàdúrà, ká mọ Ọlọ́run tí à ń sìn, ká lè mọ nǹkan tó wà lọ́wọ́ wa. Mi fẹ́ gbára lákòókò, but èmi fẹ́ gbàdúrà fún àwọn ọ̀gá wa kan, wọn bàbá wa tó wà látìmọ́lé, táwọn ìjọba wa tí wọ́n fi ṣàhámọ́. Tá bá ní ká wo nǹkan tó wà nílẹ̀ yìí, ẹ rí i pé kò sí nǹkan tí olóyè Adeyemo Sunday Igboho tó ń ṣe. Lóòótọ́ la gbọ́ pé àwọn DSS wá lé wọn nígbà yẹn, lọ́tà gbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ká tẹ̀ gbọ́ pé ó ti wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú ká mú ẹni ẹlẹ́ni jáde kúrò láàmọ́ ibi tó wà. Ẹ bá wa rọ àwọn ìjọba wa, ìyà ń jẹ àwa mẹ̀kúnnù, pàápàá jùlọ àwa Yorùbá. Ìjẹta ìlàsìkì ń sìn báyìí náà Fúlàní tún dá sáwọn èèyàn wa tó ń lọ sékòó. A lè lọ Èkó lọ rajà, àwọn èèyàn wa ò lè travel, a lè lọ wọn mọ̀lẹ́bí wa lẹ́kọ̀ọ́, a lè travel. Tá bá fẹ́ lọ ìgbà tá a léèyàn, a lọ́lọ́pàá tó lè ṣọ́ wa. Ẹ náà ẹ wò ó, Fúlàní mọ méèyàn wa, wọ́n mọ̀ gé lórí. Ìkan tún ṣẹlẹ̀ níbi onígàrí, that was about upper last week. Ìyẹn ṣẹlẹ̀ tí wọ́n pa dírẹ́fà, wọ́n gbéyàwó lọ, wọ́n tún mú ọkọ, wọ́n yìn níbọn lẹ́sẹ̀. Ẹ̀yin náà ẹ wò ó, àwa Yorùbá, ẹ má jẹ́ ká máa ṣe báyìí, ẹ jẹ́ ká fìmọ̀ wa ká fi ṣọ̀kan. Election bọ́ ń sìn báyìí, ẹlòmíì torí owó, torí nǹkan tó fẹ́ jẹ, a lè bára wa sọ ọ̀tọ̀ ọ̀rọ̀. Lágbájá fẹ́ wọlé, tàmẹ̀dó fẹ́ wọlé torí ìrẹsì tán mọ́ fún wa, but ẹ jẹ́ ká bára wa sọ ọ̀tọ̀ ọ̀rọ̀, eléyìí tó jẹ́ ọ̀tọ̀ rẹ̀ jẹ́ bára wa sọ, ká mọ Ọlọ́run tí à ń sìn. Ọ̀rọ̀ mi ò pọ̀, but nǹkan tèmi fẹ́ sọ ni pé lórí àwọn bàbá wa lóyè Sunday Igboho tó ń fi sáàmọ́, èmi fẹ́ gbàdúrà fún wọn. Mo dé bẹ̀yìn ẹ̀yin ara lé tẹ́ jẹ́ Yorùbá tọkàntọkàn, ẹ jẹ́ káà náà ká mọ̀ fi ṣàdúrà. Tó bá jẹ́ ọmọ wa tàbí ẹbí wa ló wà láhàámọ́, á mọ̀ gbàdúrà fún. Èèyàn wa yẹn tó dìde tó ẹ̀pà lè rúru rẹ̀ nílẹ̀ Yorùbá bíi mélòó mẹ́ta, àwọn èèyàn wa náà tá forúkọ bò láṣìírí tó jẹ́ pé torí owó, torí ipò, wọn ò ṣe nǹkan kan mọ́. A ṣe bóyá yẹ ká ṣe mọ́, bọ̀ torí owó, torí ipò, a gbégbésẹ̀ kankan tí kò dé yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ọba wa wọn ò láṣẹ láti lè sọ̀rọ̀ mọ́ torí ìjọba ló ń fi wọ́n síbẹ̀ tí kò dé yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mú kinní lókùnkúndùn. Ìyà ń jẹ àwa ọmọ Yorùbá, ó ń jẹ wá gidigidi. Ọ̀rọ̀ mo jí báyìí lọ, bọ̀ àdúrà tẹ́ ń fẹ́ gbà ni pé
lákọ̀ọ́kọ́ náà ọba tó mú ọba tó lànà létí òkun pupa fún ọmọ Ísírẹ́lì tán fi jáde kúrò ní oko ẹrú yóò lànà fún olóyè Sunday Igboho tó fi padà sílẹ̀ láyọ̀ tàlàáfíà. àmín. mo tún gbà á ládùúrà wípé ọba tó dáàbò bo ẹgbẹ̀rún 3 nínú ilé ìléru yóò dáàbò bo olóyè Sunday Igboho. àmín. mo tún wá gbà á ládùúrà mo ní kó ṣe nǹkan tó parí torí pé ọwọ́ ọ̀tún ni agbéga ọwọ́ ọ̀tún ló wá ń ṣe agbára. mo pa aláṣẹ mi ìdálábà tó rọpò ọmọ aláṣẹ lèmi ṣe nípa ọlọ́run olújọ mímọ́ ọlọ́run bílẹ̀ wọ́n mọ̀ ṣọ́fà kí oṣù kó tó parí gbogbo ọ̀rọ̀ yìí yóò níyànjú. àmín. mo tún wá gbà á ládùúrà ní wákàtí ọ̀hún mo ní kí oṣù kó tó parí gbogbo ọ̀rọ̀ yóò níyànjú. àmín. olóyè ṣe Sunday Igboho kò ní kú síbi tí ó wà. àmín. yóò dé láyọ̀ àtàlàáfíà. àmín. gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristi ni mo gbàdúrà. àmín. àmín. àmín lórúkọ Jésù. ẹ ṣe hallelujah. 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 ẹ ṣé alàgbà ẹ ṣé àdúpẹ́ lọ́dọ̀ Sheikh Soliu àṣẹ Ọlọ́run bàbá ọmọ Yorùbá nílò àdúrà tó milẹ̀ kẹ̀rẹ̀ bí wàrà òjò ẹ̀ ń sọ lẹ́ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ káàró òjíire nílé lóko lẹ́yìn odi Ọlọ́run má ṣe wọlá àwọn mọ̀lẹ́kà tó sílẹ̀kùn ọdún èní àdúrà ẹnìkọ̀ọ̀kan wa ibikíbi tó bá wọn ká wà Ọlọ́run má ṣe gbàdúrà wa. àmín. La hawla wala quwwata illa billahi aliyil azim. Orí ètò ìṣọ̀kan ọmọ Oòduà náà ni a wà gẹ́gẹ́ bí ètò tí wọ́n gbé wá fún wa. Èní ní jẹ́ oṣù kẹfà gẹ́rẹ́gẹ́ tí bàbá wa àgbà olóyè Sunday Igboho tó ti wà ní àtìmọ́lé tí wọ́n ti wọ́n sí. Èyí tá a sì ń ṣe yìí ó dàbí pé tá a bá ń sọ pé kọ́lọ́run rí wa tá a bá sọ pé Ọlọ́run rí wa ká jẹ́ kí èèyàn rí wa náà ló fa ìkàlẹ̀ àwa ẹni Ọlọ́run tá a wà lórí ìkàlẹ̀ yìí. Èyí tá à ń ṣe ní kọ̀kọ̀ ó tóbi ó sì lágbára ju eléyìí lọ ṣùgbọ́n nítorí pé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní aljama'atu rahman níbi kí a kóra wa jọ níjọ ìkẹwàá ń bẹ àwa tá a wà ń bí àti gbogbo ayé tí ń wò wá kọlọ́run ọlá ìkẹ́ tí ànábì sọ yẹn bàbá wa àgbà olóyè Sunday Igboho ọlọ́máṣẹ́ bá wa tú wọn sílẹ̀ ọlá alukur'an ọlá báíbù ọlọ́máṣẹ́ jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ọlá la hawla wala quwwata illa billahi aliyil azim. Gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣáájú náà ti wí lèmi náà sọ ṣùgbọ́n ọ̀rọ̀ wa ò ní pọ̀ lálẹ́ ìju àdúrà náà lọ. Èyí tí ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sí àwọn kan náà tó jáná bí Ọlọ́run tó já sí pé solution wọn náà nígbà tó ṣẹlẹ̀ yìí àdúrà ni. Àwọn kankan ń bẹ tipa ògùn ká àwọn kan ń bẹ tó já sí pé bí sánmọ̀ ṣe jìnnà sókè ni ipa ògùn ṣe ká irú situation tó wà nílẹ̀ yìí ipa ògùn débẹ̀ àdúrà ni. Àdúrà gbogbo ayé la need láti fi sọpọ́ọ̀tì bàbá àgbà olóyè Sunday Igboho kọlọ́run tú wọn sílẹ̀ níbi tí wọ́n wà yẹn nítorí pé Ọlọ́run náà ló fi wọ́n pamọ́. Ìwọ̀n dáńsà sí wọn náà lójoojúmọ́ alukurani tí a fi ránṣẹ́ sí Adéwálé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní alukurani sọ pé wala qad sabaqat kalimatuna li ibadil mursalin wa inna judana lahumul ghalibun. Kò sí bí àwọn ọmọ ìjọ ogun èṣù àmọ́ àwọn alágbára ogun gbọ́n ṣe lè ní agbára tó wà inna judana Ọlọ́run ní dájúdájú àwọn ọmọ ọjọ́ èmi tí ẹ gangan wà inna judana lahumul ghalibun àwọn ni wọ́n máa padà lékè. Ohun tá à ń sànù kọ́lọ́n má ṣe wọlá àyà yẹn kọ́lọ́n bá wa lò fún bàbá wa àgbà olóyè Sunday Igboho ọlá anábùwà Muhammad. Àwọn táwọn wà ń di pé ẹ mú ẹ dé ẹ ṣe báyìí
ohun tá à ń sà sí àwọn lójoojúmọ́ ni pé ṣáyù sámú olùjámù wáyù wá lónà lè dóbọ̀rọ̀ ọ̀rọ̀ yín ò ní padà yé ìra yín mọ́ títí ọlọ́run fi gbé ìdájọ́ rẹ̀ dé ẹ̀yin náà lẹ́ẹ̀ máa padà fọwọ́ ara yín para yín ẹ̀yin náà lẹ́ẹ̀ máa padà fọwọ́ ara yín ṣera yín ẹ̀yin náà lẹ́ẹ̀ máa padà fi ìmọ̀ yín lẹ́ẹ̀ máa padà jọ tú síta torí pé ọlọ́run ló fi pamọ́ gbogbo ohun tí ọlọ́run bá sì ti tọ́jú kò sí nǹkan téèyàn fi ń wá náà jàdúrà lọ ọlọ́run wọlá àpapọ̀ gbogbo ọmọ àgbáyé tí wọ́n ṣàdúrà fún bàbá àgbà olóyè Sunday Igboho ọlọ́máṣẹ́ bá wa tú wọn sílẹ̀ àmín ọlọ́máṣẹ́ bá wa tú wọn sílẹ̀ àmín ọlọ́máṣẹ́ bá wa tú wọn sílẹ̀ bí a kí bisimilahi rahman rahim àmín allahumma salli salata dahimina bidawamin nurillahi wa sallim salama ala anwarillahi wa siril asrarillah wa akhyarla sayyidina wa nabiyina muhammad sallallahu alaihi wasallam rasul min tasiu bi kulli kamal wa kshifana li ijabatan laylata min rajf fatadallahu rabbul karim wa kana qaba qawzina awadni yazalka allahumma siyadatan wa rahmatan wa nuratan وفرغلة لأبيبك سيد الأولين والآخرين ومن جاءنا بالإسلام دين وافتح لنا نور البقاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Ànábì wa Ayub alayhi salatu wassalam ó dé bóun náà ó ké pe Ọlọ́run Ànábì wa Yunusa ó dé bá òun náà rí tóun náà bẹ ọlọ́run nígbà tí wọ́n lọ jù sínú omi ọlọ́run á wò pé tó bá já sínú omi yẹn ó lè padà já síbi tí kò ní padà ní trace mọ́ ọlọ́run wá ní ó dáa bó ti ń bọ̀ òun ọlọ́run pàṣẹ fún ẹja kan pé yá lọ gbé mi ó wà nínú ìgbèkùn ẹja kan ẹja kejì tó ní tóbi jẹ yíwùn ní lọ ọlọ́run tó pàṣẹ fún pé ìyàwó náà tún lọ gbé ẹja ohun mi ó wá wà nínú òkùnkùn mẹ́ta nígbà náà àwọn ọjọ́ rẹ̀ òròpó ti tán òun gángan fúnra rẹ̀ ti lù sí òpin pé tí èbá ṣe ọlọ́run ta ló fẹ́ yọ òun níbi tó ń wà yìí àkọ́kọ́ omi tó kó sí òun kì í ṣomi téèyàn lè kó síbẹ̀ tí ó jáde torí àwọn nǹkan tí ń pa nǹkan jẹ ká tó wá sọ pé èèyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹja gbé mi èyí tó tún wá tóbi ju ẹja òun lọ tó wá gbé òun náà mi ipa ogun káyìn ni ọlọ́run wa mẹ́sì wá nínú Al-Qur'ani pé wá Ayuba eléyìí tó ṣẹlẹ̀ yìí sí olóyè Sunday Igboho yìí ó ti ṣẹlẹ̀ sóhun náà rí isnada rọ́bàhù ó pa lọ́dọ̀ àwọn oníkéwú wọ́n pe kíní ẹ ní jawabu sarit that is nǹkan yẹn ti ń ṣe é ti pẹ́ kò dáhùn kò tètè fi ẹnu ọlọ́run sí ni ó fi wá ní wá ọlọ́run wá gbé tán rẹ̀ wá pé wá Àyùbá ṣe rí ànábì Àyùbù yẹn o isnada rọ́bàhù nígbà tó pe àwọn ọlọ́run sí problem tó ní àwọn ọlọ́run tó wá dá sí a ní mọ́sá ní àdó nígbà ọlọ́run ìnira ipọ̀ tó bá já sí pé àṣẹ báyìí tẹ́lẹ̀ ní lọ́lọ́run rò kọ́lọ́run wọlá yìí pé a ti pe ẹnu rẹ̀ dá sí ní ìta gbangba báyìí a ní mọ́sá ní àdúrù ìnira yìí ó ń àfẹ́ tiwa ọlọ́run wá mú èsì wá lẹ́sẹ̀kẹsẹ̀ pé fásità jábúná làhùn ó dáa ṣéun tẹ́ fẹ́ nu àfún yín níyànda rẹ̀ fọ́kà ṣáfúnà mọ́bìhì gbogbo àwọn tó ti rò pé a kò lè bọ́ sí yóò kú ni yóò rùn ni yóò ṣe kinní kan ó tún wá padà déèyàn náà lójú wọn gbogbo àkólọ rẹ̀ ọlọ́run tún wá dá padà èyí ń ti ànábì Àyùbù nìyẹn nígbà tí Yunusa náà kó sómi òun náà sọ Al-Qur'ani náà dá sí pé fi bọ́tìlì hútì nígbà tí ń bẹnu ẹja ìgbèkùn mẹ́ta ló wà wọn mímọ́ ìtúfani omi tó já síhùn kì í ṣe omi téèyàn lè lọ tí ó bọ̀ tòun ti bẹ́ẹ̀ ọlọ́run fún ní òmìnira ó ṣẹlẹ̀ sí ànábì Ibrahim náà gbogbo ohun tó ṣẹlẹ̀ sí olóyè bàbá àgbà olóyè Sunday Igboho yìí ti ṣẹlẹ̀ sáwọn ẹni ìṣáájú àdúrà náà fi escape kúrò nínú páńpẹ́ tó tàdé kalẹ̀ fún wọn ànábì wa Ibrahim ó ṣojú gbogbo ayé nígbà tí àwọn ọ̀tá ní kán fi ní kànàkànà lọ́tún lósì kán jù sínú náà ní iná tí wọ́n dá tó bẹ́ẹ̀ tó gbogbo Ìbàdàn yìí ọlọ́run ní ìwọ màlẹ́kà Jibril iná yẹn ò gbọ́dọ̀ jó ànábì Ibrahim ayé Kùránì wá dìde tẹ̀lé ẹ̀ pé iná yẹn o kún yá náírù ọlọ́run ní mo pàwọ̀ ná láṣẹ
àṣẹ tí mo pa ni pé baridan bí ànábì èmi ọlọ́run ṣe wọnú rẹ̀ yìí baridan mo fẹ́ kó máa tutù mọ́ ni ọlọ́run tún wá la tútù yẹn torí tí ò bá la ni yìí ni ó tún mú ànábì Ibrahim pa sínú náà yẹn baridan wasalam tó bá ti wá tutù àlàáfíà ni kó máa kó bá. So ìrírí tọ́lọ́run ṣe fún olóyè Sunday Igboho yìí náà àwa la kàn rò pé ó ṣe yẹ kó jẹ́ bẹ́ẹ̀ torí pé àwọn kankan ń bẹ tó bá ti ṣẹlẹ̀ sí wa àwọn èèyàn la máa rò pé kí nǹkan yẹn ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run nǹkan yẹn problem tó ṣẹlẹ̀ yẹn ó ṣògùn sí ó ṣògùn sí ó ṣàdúrà sí ó ṣàdúrà sí tó bá ti tásìkò tọ́lọ́run fa sọ pé ó ti tó yóò tó ṣùgbọ́n mọ́ ni wo ò ní gbé náà la ṣe ń gbìyànjú ọlọ́run wá pàṣẹ fún náà pé wàsálámà ala Ibrahim mọ́ tutù kó sì máa kádàfíà bá ànábì èmi tó wà nù rẹ̀ tí gbogbo ayé ti rò pé ànábì Ibrahim padà jáde nínú iná yẹn láyọ̀ àtàláfíà tán ti rò pé ó ti dérú nàmúrúsù àtàwọn ọmọ ọjọ́ rẹ̀ tán tì sí náà ń jọ wá jáde wọ́n á ń bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tọ́rọ̀ rẹ̀ rí báyìí ó ní kí ló dé tó paná mọ́ òun lé rí báyìí ó ní inú gbádùn tóun gbádùn jù láyé òun ò gbádùn rẹ̀ lérí ilẹ̀ tóun tẹ̀yìn ìjọ tẹ̀ ju òun sínú náà lòun ti ń gbádùn ìgbádùn tóun gbádùn nínú náà yìí gan kò tó yìí tóun gbádùn lérí ilẹ̀ òun náà pe ọlọ́run ni ọlọ́run sì dá lóhùn àwa pe ọlọ́run náà lórí bàbá wa àgbà olóyè Sunday Igboho ọlọ́run tó ti ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì rẹ̀ ṣáájú wàyámọ́ni akọrọjà yusufa minga ya bátìlì júbì àwọn ọmọ ànábì yusufu àwọn fámílì ànábì yusufu náà ti palẹ̀ rẹ̀ mọ́tàn lọ́jọ́ sí kànga inú gbèkùn kan náà tí òun náà mọ́ ẹ̀ pírísì ayé kan náà nìyí òní minga ya bátìlì júbì wásàyà náà wúbìlì wúsíní ya kọdímù ìzánù kàlùkọdímù ya dáhìmù ya kọ́hìmù ya kẹrìmù àsìbúnàlláhu wa ní ìmọ̀ni wákìlù ẹ̀yọ́ kan náà ló pè ọlọ́run sì mú jáde ẹni tí òun ti dán ti rò pé ó ti kú ẹnìkan sì ju dòrò sí nìkan gan èyí bẹ́ńbì ó sì dìrọ̀ mókùn láyọ̀ àtàláfíà náà ló sì jáde ọlọ́run tó ti ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tó ti ṣe bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan àti tí wọ́n pláàni fún wọn àti tán fọwọ́ ara wọn fà àti táyé pláàni kalẹ̀ fún àti tọ́ta pláàni fún wọn tán sì képe ọlọ́run tọ́lọ́run dá wọn lóhùn ọlọ́run náà la pè lórí bàbá àgbà olóyè Sunday Igboho ọlọ́run má ṣe gbàgbára lọ́wọ́ àwọn tó nágbára wọ́n láwọn màláíkà tó tilẹ̀kùn ọjọ́ ìní wọ́n láwọn tó ṣí nígbà tí wọ́n ṣí wọ́n láwọn tó ti láago 6 ọlọ́run má ṣe jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run má ṣe gbà bẹ́ẹ̀ ọlọ́run má ṣe jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run má ṣe jẹ́ ó gbà bẹ́ẹ̀ wọ́n lá wákàtí 5 wọ́n lá alukur'an wọ́n lá kaba wọ́n lá gbogbo nǹkan tí Islam fi ń jẹ agbára wọ́n lá gbogbo nǹkan tí Christian fi ń jẹ agbára ọlọ́run má ṣe jẹ́ ó ṣe bẹ́ẹ̀ kóṣù yìí tó parí sóṣù tó ń bọ̀ ọlọ́run já gbèsè ayọ̀ ọlá alukur'an karim fatia kan náà láàkè tọ́lọ́run wọlá àlùbáríkà tó wà lára fatia tó wà wọlá àlùbáríkà tó wà lára rẹ̀ tọ́lọ́run fi sọ kalẹ̀ lẹ́ẹ̀mejì nínú alukur'an bàbá wa àgbà olóyè Sunday Igboho ọlọ́run máṣe ìṣẹ́rí wọn padà láyọ̀ àtàlàfíà ló gbé èròǹgbà wọn ta lórí wọn ọlọ́run jẹ́ ó já sásán ọlá alukur'an karim ọlá la hawla wala quwwata illa billah yaki bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin allahumma salli ala sayyidina muhammad al-fatihi lima ughliqa wal khatimi lima sabaqa nadirul haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadri wa miqdaril azim bismillahi balbalu arrahmani balbalu arrahimu balbalu balbalu allahu kun fayakun adibuli ya jaljaba ya ilu wal jinnu jaljaba tishu allahu kun fayakun nama amru sarda shay'an ayyakula lahu kun fayakun subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. ẹ ṣeun ṣe ọlọ́run jẹ́ àárín yín pẹ́ ọlá àwọn ẹni ọlọ́run eégún láti kányìn gbalẹ̀ ìmáàmù odidi ìlú kan wọ́n tún wá jẹ́ ìmáàmù ilé olóyè Sunday Igboho. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wá ò ní di gbogbo ibikíbi tí a ti ń ríra àwọn kan wà ní ibì kan ní alẹ́ báyìí àwọn kan wà níbì kan ní àárọ̀ báyìí
àwọn kan ọ̀dọ̀ tí wọn ọ̀sán ni àwọn kan ọ̀dọ̀ tí wọn ìrọ̀lẹ́ ni àwọn kan ọ̀dọ̀ tí wọn òru ni gbogbo atajọ́ ríra pátá ojú tá a fi ń ríra wa kò ní fọ́ ẹ̀mí tí a fi ń ríra wa kò ní pin ìkì ọlẹ́yà nẹ́bùwá Muhammad la hawla wala quwwata illa billah. Orúkọ tèmi ni Muhammadu Cousin Adékọ́lá Ìmáàmù Ìgbòho. Tọ́ nípa ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ọlọ́run dákunjọ bá wa yọ wọ́n jáde láyọ̀ àtàlẹ́ àfíà. Àmín. Ṣé o wa ti sọ̀rọ̀ tó pọ̀ ṣé o sọ́lẹ̀ bí ìgbà tí wọ́n rí ọkàn mi ni ní tí wọ́n sọ pátá náà ló wà lẹ́mìí mi wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ sólóyè àwọn ànábì ọlọ́run bíi 5 sí 7 ló ṣẹlẹ̀ sí. Ó ṣẹlẹ̀ sí ànábì Ádámà èyí tó ṣẹlẹ̀ sí ànábì Ádámà ọlọ́run sọ wípé ànábì Ádámà tá a fi sínú ọgbà àlìjẹ́nnà yẹn orílẹ̀ ayé la sọ pé àdá wà ṣùgbọ́n sábàbí kan ni ó ṣẹlẹ̀ táádámà ò fi wá sórílẹ̀ ayé àwa di àṣeyìtọ́nì sí lójú ti àṣeyìtọ́nì ni wọ́n dẹ símbó lásọ pé àdá Ádámà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bórílẹ̀ ayé náà ni àwa àbísà àlìjẹ́nnà ṣáàyè rẹ̀ làlìjẹ́nnà ni tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lọ́lọ́run sọ pé wa anta khalifatu fil ardi kò yẹ kó jẹ́ pálìjẹ́nnà ni ó wà ẹ̀ńtà aláàbí ṣe àrólé orílẹ̀ àwa lọ dé àṣàlìjẹ́nnà automatically nǹkan kan náà láàbí ṣe sábàbí tí ó fi wá sórílẹ̀ ayé alo àṣetọ́nì fún wa wá sórílẹ̀ ayé ó wá jẹ́ olùdarí fún gbogbo tọ́lọ́run sọ pé òun fẹ́ dá sórílẹ̀ ayé. Olóyè Sunday Ìgbòho náà ibi tí wọ́n wà wọn nì sábàbí kan ni ọlọ́run fi tì wọ́n lọ bẹ̀rùn ibi tọ́lọ́run sì fẹ́ padà gbé wọn sí náà ló ń fa sábàbí ilé Ọlọ́run dákùjọ bá wa gbé wọn sáàyè rọrùn bá wa gbé wọn sáàyè àlàáfíà bá wa gbé wọn sáàyè tí wọn gangan tó yẹ pé àṣebi tí ọlọ́run mú mi lọ rè bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ kẹ́mi wọn sì gùn lórí àpèrè náà ọlẹ́yìn ànábì wa Muhammad ó ṣẹlẹ̀ sí ànábì wa Ayuba gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìsìnàdá rọ́bà òyìn mọ́sá ní yàdúbù wọ́n tàrà hàmù rahimin tí ẹ bá ṣe pé ànábì Ádámọ̀ pè wá Ayuba pè wá àbámọ̀dálò ẹ̀mí yẹn sọ fún mi nígbà tá à ń bọ̀ nílé pé tá a bá sọ̀rọ̀ pé olóyè fún ara wọn láti mú olóyè kúrò níbẹ̀ yẹn fún ara wọn olóyè náà nídìí kí wọ́n fi ẹ̀mí ara wọn darí pé ìjọba ìmọ̀ fẹ́ kó wọ́n sì kó mẹ́jọ náà ẹ gbọ́rọ̀ mi yé tí olóyè bá sọ pé ìjọba ìmọ̀ fẹ́ kó ń bì olóyè ó kó mẹ́ ìsìnà dárọ́bà ó tí ẹ bá ṣe pé Ayuba pè wá tí Sunday Igboho bá pè wá á dì kó kó omi tó wà ìtumọ̀ ẹni á ní kí olóyè Sunday Igboho kó kó níbi tó wà torí pé ń gbọ́ pè wá á wà dá lóhùn ọlọ́run dákòjọ́ wọ́n láyé pé bí Ayuba ṣe pé ọlọ́run fún ara rẹ̀ tọ́lọ́run lóhùn dá lóhùn ọlọ́run bá dá olóyè Sunday Igboho lóhùn ní kíákíá kán kúrò láhàámọ́ yẹn torí pé a máa ń ṣàdúrà kan pé ibi tí wọ́n ń pè ní ẹ̀wọ̀n yẹn kò ń ṣe ilé ọmọlúwàbí o mò ń jẹun mò ń ṣe bó ṣe wù mí mo lè lọ bí ibi tó yẹ kán tún lọ́jù bá náà lọ ọlọ́run dákòjọ́ bá wa dá wọn padà wálé ní rọrùn tó bá tún wá wálé náà ní rọrùn mọ́ ní wọn lára ọlẹ́yìn ànábì wa Muhammad ó ṣẹlẹ̀ sí ànábì wa Musa ànábì Musa ṣe bí Musa fúnra rẹ̀ ṣe bí ọ̀tọ̀lẹ́ni tó bí ọ̀tọ̀lẹ́ni tó wò wọ́n padà wá dá ànábì Musa padà wá fún ìyá rẹ̀ nígbà tí wọ́n fi ọyàn tí wọ́n fi ẹnu tí wọ́n ní kó máa gba ọyàn ẹnìkọ̀ọ̀kan ní gbogbo ìlú kò gba ọyàn ẹnìkankan ẹni tó jẹ́ olórí tí í ṣe ìyàwó Fíráúnà ló wá gbé Musa pé ẹgbẹ́ fóbìnrin yìí náà wọ́n yẹ gbé fóbìnrin báyìí ó gba ọyàn obìnrin lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tó túmọ̀ sí pé ìyá rẹ̀ nu ọlọ́run wọlá pé bí ọlọ́run ṣe dá ànábì Musa lóhùn lọ́jọ́ náà lóhùn tó rí ọyàn ìyá rẹ̀ mú lójijì ọlọ́run dákùjọ bá mú olóyè Sunday Igboho wá sí ààyè wọn lọ́dọ̀ ìyá wọn ọlọ́yìn ànábì wa Muhammad la hawla wala quwwata illa ó ṣẹlẹ̀ sí ànábì Isa alayhi salatu wassalam ọlọ́run sọ pé ànábì Isa tẹ́yìn sọ pé wọ́n pa àwọn àpá agbégun sọ́wọ́n lọ ni agbégun sọ́wọ́n torí pé ńgbà tá a rí pé àwọn ọ̀tá dé wọ́n fẹ́ mú ànábì Isa wá ní tó wá dáa káwá bọ ojú ànábì ọlọ́run jẹ́ tó sì ti pè wá àwa gbégun sọ́mọ̀ lọ ọlọ́run wọlé bí wọ́n ṣe gbé ànábì Isa gun sọ́mọ̀ lọ́nà jọ náà lọ́hùn tọ́lọ́run jẹ́ kó jẹ́ ààbò fún tí í ṣe Jesus Christ ọlọ́run bá mú olóyè Sunday Igboho wá fún wa ọlẹ́yìn ànábì wa Muhammad la hawla wala quwwata illa billahi azim ó tún ṣẹlẹ̀ sí ànábì wa Yunusa tí wọ́n sọ yẹn ẹja ló gbé mi ó wá bọ́ inú ẹja kìíní ìkejì ìkẹta ìkẹrin tó fi dórí ìkeje ó wá wà ní òkùnkùn méje ọlọ́run dákùjọ́ gbogbo wa ń wo olóyè Sunday Igboho kún wà ní òkùnkùn ọlọ́run dákùjọ́ bá gbé wọn sínú ìmọ́lẹ̀ ní kíákíá ọlọ́yìn ànábì wa Muhammad la hawla wala quwwata illa billahi azim ó wá ṣẹlẹ̀ sí ànábì Ibrahim alayhi salatu wassalam nígbà tí wọ́n ju ànábì Ibrahim sínú iná ọlọ́run sọ pé kí iná náà kó máa di ìrọ̀rùn fún gẹ́gẹ́ bí àfáà mi ṣe sọ ọlọ́run dákùjọ́ wọlé ajọ́ náà lọ́hùn bí ẹ̀mí ànábì Ibrahim ṣe rí níjọ́ náà lọ́hùn pé àṣẹ ọlọ́run lè ṣàǹfààní eléyìí fún torí pé wọ́n rán Jìbìrìlù sí olóhùn ò gba ti Jìbìrìlù wọlé olóyè Sunday Igboho náà ti ṣe bẹ́ẹ̀ olóyè Sunday Igboho náà ti ṣe bẹ́ẹ̀
wọ́n ráwọn èèyàn sọ pé àní kó fi eléyìí lẹ́ ó ní ìyìn tí ìṣetán níṣẹ́ ọlọ́run mi ni mò ń retí kó fún mi ní mẹ́sẹ̀jì tí màá fi kó mi wọ́n rán ànábì wọ́n rán jìbìrìlù sí ànábì Ibrahima wípé ìwọ jìbìrìlù mi jìbìrìlù ni mo dé jẹ́ kí n mú ọ kó nínú nírá ọlọ́run rẹ ni mo fẹ́ kì í ṣèwọ jìbìrìlù ọlọ́run dákùjọ wá bá dá olóyè Sunday Igboho lọ ní kíákíá wọ́n dá pé ẹgbẹ̀rún èèyàn ló ń wò wá wọ́n dá pé ẹgbẹ̀rún èèyàn ló tún rí wa wọ́n dá pé àìnà àkù lóòótọ́ bá jẹ́ pé lóòótọ́ lódodo ni ojú ń bẹ ọlọ́run wá wọlé ojú náà gbogbo ibi tó wù kí gbogbo ojú 16 náà wà ọlọ́run bá wa pápọ̀ fún olóyè Sunday Igboho kó bá fi gbé wọn kó mbẹ wọlé yanabu Muhammad la hawla wala quwwata illa billah tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ojú náà wà nù ojú tá a sọ yìí ó wà nù ikú kan nínú ikú méje tọ́lọ́ sọ pé òun dá ọlọ́run wọlá ojú yìí ọlọ́run dákùjọba fi ran olóyè Sunday Igboho lọ́wọ́ ní kíákíá kó bá gbé wọn kó mbẹ ọlẹ́ yanabu Muhammad la hawla wala quwwata illa billah tó fi kárí gbogbo àwọn ànábì ọlọ́run pátá tọ́lọ́run dá ògbélé ìwò ẹ wá wo ànábì Yusufu bá ó kúrò nínú kànga nínú ihò kànga ó tún kúrò nínú kànga ó tún bọ́ sọ́dọ̀ ihò ojú kí ni ká tún pé ẹ̀wọ̀n obìnrin ló wá ga jù tọ́lọ́run fi wá sí ìyàwó wọ́n wá pé wọ́n ní ìyàwó ọ̀gá rẹ̀ ó fẹ́ bá sùn kò gbà wọ́n wá ní ṣé lóòótọ́ ni ó fẹ́ bá sùn gbogbo àwọn obìnrin pátápátá tó wá sọ obìnrin ẹ̀dẹ̀ oníṣìnà aṣẹ́wó ni Sùlẹ́hà wá ní èmi lẹ́ pè láṣẹ́wó ó dà má dẹ̀ wá dán yín wò Sùlẹ́hà wá kó gbogbo àwọn ẹmẹ̀wá nínú gbogbo nílùú ó wá kó wọn jọ ní afẹ́ ṣe àpéjọ kí náà pè àpéjẹ ó dáná fún wọn gbogbo wọn jẹun ó wá ní ó dá ó yá gbogbo yín pátá ẹ mú ọ̀sán dání kẹ́ ẹ máa hó tẹ́ bá ti wá hó lọ́wọ́ yín ní kí ọkùnrin kan yọ sí yín yín tó bá ṣẹlẹ̀ kẹ́ wá fún mi lábọ̀ tó wáyé pé lóòótọ́ aṣẹ́wó ni mí mo fẹ́ bóyá aṣẹ́wó lẹ́yìn náà bí Yusufu ṣe gbọ́ síta báyìí tí wọ́n tó ń bọ̀ àwọn obìnrin yìí ń wo ọ̀sán lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí gẹ́ra wọn níka ni kí ló fi ń gẹ́ra wọn níka nítorí wípé ẹni tí wọ́n rí wọn ó dàbí ẹni tí wọ́n rí màláíkà ni wọ́n pè ó wà ní ayé Al-Qur'ani tọ́lọ ní falamma ra'ayna akbarnahu waqta'na aydiyahunna wọ́n bẹ̀rẹ̀ sí gẹ́ra wọn níka torí pé tí wọ́n bílíbi pé ẹni táwọn wòye tí màláíkà ni ọlọ́run dákùjọ wọlá ìmọ́lẹ̀ náà bá fi mú olóyè Sunday Igboho wá sí àárín wa padà ọlẹ́ yanabu Muhammad la hawla wala quwwata illa billahi àdúrà nù. now a wá fẹ́ rọ àwọn tí wọ́n ṣerú nǹkan báyìí wípé kí wọ́n rántí ọ̀la o wọ́n dẹ̀ ní innal aqibata lil muttaqin ká máa rántí ọ̀la nítorí pé tí wọ́n ń pè ní àtúbọ̀tán kò sẹ́ni tí ò ní ṣẹlẹ̀ sí láyé àtúbọ̀tán ló ṣẹlẹ̀ sáwọn àwọn tó jẹ́ bí àwọn ayé kan Fíráúnà ń bẹ nínú wọn ṣé wọ́n rántí tó parí Fíráúnà àtúbọ̀tán ń bẹ lórí àwọn tó yẹ kí wọ́n mú ànábì Ibrahim ọjọ́ náà lọ́hùn Fíráúnà wọ́n nítorí Fíráúnà méjì ni Fíráúnà méjì ìkànnì ti ànábì Ibrahim tó gbógun ti ànábì Ibrahim kan rántí tó kẹ́yìn tiẹ̀ náà àwọn ànábì kan náà ń bẹ tó yẹ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe wọ́n bí ọlọ́mọ ṣe kí ni ó ṣàwọn lẹ́ṣà ni wípé ẹ̀yin ni ẹ lọ gbàlú yín lẹ̀ ẹran tí bí wọ́n ṣe gbógun tì wọ́n náà ẹran tí àwọn tó gbógun tì wọ́n náà wọ́n padà lẹ́yìn náà ni ìtorí náà àrọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú yìí àrọ̀ yín ẹ bá fi olóyè Sunday Igboho lẹ̀ torí pé àìfolówó Sunday Igboho lẹ̀ inú Ọlọ́run ní dùn sí number 1 nù ẹlẹ́ẹ̀kejì náà ni pé inú àwọn ọmọ ènìyàn gan ò ní dùn sí number 2 nìyẹn wọ́n dẹ̀ ní majority carry the vote in táwọn ọmọ ènìyàn bá ń rò oní ò mọ̀ ṣẹlẹ̀ níwájú Ọlọ́run wá sọ pé ta ló mọ́ kọ́kọ́ mọ́ gbóhùn rẹ̀ jù láyé oní tálákà olóyè Sunday Igboho wá ń jà fún tálákà kò jà fẹ́yìn kò jà fún lówó torí pé òun gangan fúnra rẹ̀ olówó ni Ọlọ́run sọ pé tóun mọ́ fẹ́ gbọ́ ohun tóun mọ́ fẹ́ gbọ́ ni ohun tálákà olóyè Sunday Igboho náà wá gbóhùn tálákà Ọlọ́run wọlé àyín náà bá fi ṣe olóyè Sunday Igboho lẹ̀ wọlé yanabu Muhammad la hawla wala quwwata illa billahi azim àtúbọ̀tán ó ṣe pàtàkì àtúbọ̀tán ni kẹwò ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ kí wọ́n mọ̀ bọ̀ nílé wọn jẹ́jẹ́ kí rọrùn lè bá àdébáyé tiyín náà kẹ́nà lè bá alátùbọ̀tán rí nítorí pé ọba tó bá jẹ tìlú fi rójú orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó jẹ tìlú fi dàrú orúkọ rẹ̀ ò ní parẹ́ o ìtànládẹ̀ ń kọ ìtànlá wọ́n ní ìnàmọ́lẹ̀ àdísù bá dàhù gbogbo oníkálukú ló ń tọ ìnàmọ́rìhù àdísù bá dàhù gbogbo oníkálukú ló ń kọ ìtàn rẹ̀ bá ṣe ń kọ ìtàn ara wa yẹn ẹ̀yin náà kọ tàn ara yín sí dáadáa àwọn kan ti kọ́kọ́ kọ ìtàn Awólọ́wọ̀ ó kọ tàn tiẹ̀ ẹ̀yin náà lẹ́ ń kà ẹ̀yin náà lẹ́ mọ̀ bó ṣe lọ ẹ lè sọ ìtàn Awólọ́wọ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ẹ̀yin náà la bá ń bẹ̀ àwọn kan lè sọ ìtàn MKO Abíọ́lá
ẹ mọ bó ṣe gbé ìgbésí ayé rẹ̀ ẹ̀yin náà lẹ mọ bó ṣe lọ ẹ̀yin náà lẹ mọ bó ṣe bọ̀ ẹ̀yin náà lẹ túmọ̀ àtúbọ̀tán rẹ̀ ìtàn là ń kọ kó wá kan ó wá kọ lóye Sunday Igboho báyìí ọlọ́run dákun jọ̀ọ́ bá ayọ̀ lóye Sunday Igboho kú ní inú àwọn ọmọ yìí wọ́n ṣe ìgbésí ayé wọn bíi ti Awólọ́wọ̀ wọ́n ṣe ìgbésí ayé wọn bíi ti MKO Abiola o torí pé n tó padà kẹ́yìn Awólọ́wọ̀ náà ni pé wọ́n padà pa n tó padà kẹ́yìn MKO Abiola náà ni pé wọ́n padà pa ọlọ́run ní jẹ́ kẹ́ lóye Sunday Igboho pa ọ̀rẹ́ yanabuwa Muhammad la hawla wala quwwata illa billah wasirru qawlaka wajharu bi innahu alimun bizati sudur ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir la hawla wala quwwata illa billahi azim صلاة الفاتحة اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين àmín. jẹ́ ká lẹ́nibikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àti láti máa wò mí kétékété Ìṣọ̀kan Oòduà TV náà láwà ẹ mo dé ní Ràbájìgà àti ní Rẹ́gẹ́dẹ́ fín èní ló pé oṣù 6 gẹ́rẹ́gẹ́ tí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé ilé téńté yìí àdúpẹ́ pé àti ẹ̀ máa ṣe oṣù 6 nínú sàárè èrò ọ̀tá ni kí Májàsọ́lá kó ti dẹni àgbégbìn àmọ́ ó wù wọ́n ni kò wu ọba tó dá Májàsọ́lá bẹ́ẹ̀yàn bá rántí July 1st yóò ṣèdárò alábíamọ ọlọ́run ò wọ́n láàyè èèyàn tó sì wà ní ìdùbúlẹ̀ àìsàn látàrí wípé wọ́n mú olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ní July 19 mọ́sálá ìwà fi Májàsọ́lá sílẹ̀ ọlọ́run ò wọ́n láàyè ẹ̀mí tó jọ́lọ́ nípè látàrí wípé wọ́n gbọ́ pé wọ́n ti mú olóyè Sunday Igboho mọ́sá ìwà tú olóyè Sunday Igboho sílẹ̀ ọlọ́run ò gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obìnrin ni tá a fi abẹ gbé jáde tí wọ́n lọ́wọ́ nínú mímọ́ mú olóyè Sunday Igboho tí wọ́n lọ́wọ́ nínú mímọ́ ba ilé olóyè Sunday Igboho jẹ́ tí wọ́n lọ́wọ́ nínú mímọ́ gbẹ̀mí Àdògán àti àfà ọlọ́run má jẹ́ wọn lálẹ́ ìwọ lọ́ba tí ṣe bó bá ṣe wù ọ́ àtú ọ pàṣẹ fún àmọ́ wọn náà ló ní ká bí ọ olóòdá wa lóhùn àwa ń bí ọ afárá rẹ bí ọ afàìníkù rẹ bí ọ wọ́n ní kí ni ìwọ Ọlọ́run fẹ́ràn jùlọ Ọlọ́run fẹ́ràn ní Muhammadu ó nítorí pé kò sí bá a ṣe fẹ́ kí ìwọ Ọlọ́run tá à ní kí Muhammadu kò sì sí bá a ṣe fẹ́ kí Muhammadu tá à ní kí ìwọ Ọlọ́run ó ní kọ́kọ́rọ́ kan tó ṣílẹ̀kùn ìwọ Ọlọ́run náà ní àní Muhammadu àwa fi agbára àṣẹ àti àpọ́nlé àti iyì tó fún àní Muhammad a fi bí ọ wọ́n lá bí ẹ̀jẹ̀ tó fi dá olóyè Sunday Igboho ẹ̀jẹ̀ àní Muhammad ni àfáà tí bá máa ń ṣe ìzàhábì láyé ká lọ rèé yẹ̀wò eléyìí sọ̀rọ̀ pa ń sọ lórí ìntàmọ̀ tó yé wa ni ní ìlànà ẹlẹ́sìn àbáláyé olóyè Sunday Igboho la ìlànà Ògúnlákáyé kọjá ní ti mùsùlùmí ó jẹ́ ti ànábì Muhammadu ọlọ́run afọlára rẹ bẹ̀ ọ́ afàìníkù rẹ bẹ̀ ọ́ báwa tó lóyè Sunday Igboho lẹ̀ ṣe wá rẹ̀yìn olórí ibú mo wá ṣe tán ti yín báyìí ẹ̀yin ọ̀bàyéjẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin ìka ẹ̀dá ẹ̀yin amòkùnsì ìka ẹ̀yin tẹ́ ẹ ti gbàgbé ọba tó dá yín ẹ ti gbàgbé pọ́lọ́n tó dá yín lè pàṣẹ pé kẹ́mi yín ó bọ́ láàrin ìṣẹ́jú kan tí ó sì bọ́ torí kò ń lọ dá wa ìṣẹ́jú kan níbẹ̀ láàrin ikú àtìyè gbogbo yín pátápátá lẹ́ẹ̀fẹ̀rù yín sọ ẹlòmíì lọ́lá pé orí tọ́lóyè Sunday Igboho ń jà á fún ó lé ní 75 million ọmọ Yorùbá lọ́lóyè Sunday Igboho ń jà á fún bóyá wọ́n fẹ́ràn Májàsọ́lá o àbọ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ọ̀sá ti ń gba rìsọ́ọ̀tì báyìí ráyé yín bí ìwọ tó bá bí ìyá rẹ lé bàbá rẹ lọ rè gbọ̀nà Èkó láago 7 bàbá ní jí ọgbé ẹ̀dẹ̀ wàá wò ẹwà àwọn àfáà àti pásítọ̀ tó ṣàdúrà fún wa àwọn ò tí ì lórí ọ̀fẹ́ láti máa lo security Ọlọ́run làwọn ń lò náà fi ṣaláàbò wọn àwọn wòlíì àáfà ńláńlá tá a gbàgbọ́ nù wọn tá a ní wọ́n máa fi Ọlọ́run mọ̀ wá àwọn gan fúnra wọn gan wọ́n kàn mọ ogun kí ni
tó náà ti mọ̀ wípé ogun ti débodè ọlọ́mọ wa ń bí ọ ṣé ìkánú àwọn ọba ilẹ̀ Yorùbá tó kàǹkà ṣe wọ́n ní ẹni ìjígbé ṣèyàwó gómìnà lẹ́ni tí wọ́n jí gbé gómìnà tó bá níyàá ṣèyá ẹ̀ lẹ́ni tí wọ́n jí gbé sódà wọn ò lè mọ tí àwa mẹ̀kúnnù tá n farada ẹ wá mú ọmọ Adéyẹmọ ẹ fi pamọ́ torí kẹ́ ẹ lè bá a máa wùwá bí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ fura ni kété tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti kéde pé wọ́n sàárẹ̀ láti kàdánwò lẹ̀ Yorùbá ìgbà tán ti rí pé ọmọ Yorùbá ó ti jáde pé wọ́n ṣe ààrẹ ìgbà náà wá fín àwọn ajínigbé wọn wá fọmọ dàáta sílẹ̀ Yorùbá kí gómìnà ńlẹ̀ Yorùbá ẹ bọ́ta kẹ́ sọ bí ọba ṣèfù fún wa ẹ̀yin amukun mẹ́kọ̀ọ́ yìí àwọn àmọ̀tẹ́kùn ẹjẹ́ lọ rèé rà bọ́gidi fámọ̀tẹ́kùn ẹ̀yin gómìnà tẹ́ ń kó ìràwọ̀ wèrè ìràwọ̀ àdánwò tẹ́ ń kó kọ́pá lásù àmọ̀tẹ́kùn ẹ lọ wá àwọ̀ kìnìún àbáwọ̀ àmọ̀tẹ́kùn ẹ ń wọ́ sára ẹ fi security yìí lẹ̀ ẹ̀yin náà wọ́ tó àmọ̀tẹ́kùn kẹ́ wọnú gbó lọ. a ti bá ọ̀rọ̀ wa débi ológun ti sábà yìí a sì ń pariwo fún yín ẹ jẹ́ á dẹ́kun ẹ jẹ́ á ṣọ́ra bólóṣèlú bá déwájú rẹ̀ bí léèrè constitution tó fi ń darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà fraud ni tí a bá fẹ́ sọ wọ́n ní wí àwáwo ní wí kò ní dáa fún yín wí bó ṣé bàbá mi wà bẹ́ẹ̀ fẹ́ kọ́ constitution Ìgbòho wà bẹ́ẹ̀ fẹ́ nǹkan ẹ̀yin wo lè jókòó kẹta constitution of some people made for some people and benefiting some people kò ní yẹ nínú constitution Nàìjíríà tẹ́ ẹ kọ ibo ló ti gbágbára fún Fúlàní constitution tẹ́ ẹ kọ ìran wa àwọn tó so wá pọ̀ wọ́n ṣàṣìṣe tó pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ country of many nations orílẹ̀-èdè tó pọ̀ níbẹ̀ lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Tápà orílẹ̀-èdè Fúlàní orílẹ̀-èdè Haúsá orílẹ̀-èdè Ìgbò orílẹ̀-èdè Ẹ́fíìkì orílẹ̀-èdè Tiv kò ní dáa fún yín o ẹ wá sùn àpọ̀ ẹlẹ́yọ kan ní ẹ lọ wo orílẹ̀-èdè tẹ́ bá ti ń sọ ẹlẹ́yàmẹ̀yà èdè kìí sì lọ síwájú ẹ sọ lọ síwájú gbogbo Benin Republic tábà mọ́lóyè Sunday Igboho sàsínú àhámọ́ wọn ò tó local government kan ń bàdàn local government tó ní ilẹ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà Ìdó local government ni tí ń bẹ ní Ìbàdàn bí gbogbo Benin Republic Fekadisi Porto Novo Sábẹ́ gbogbo ẹ̀ Makafi Ayéfi Ọ̀rúnfí kò tó local government kan bàdàn ẹ wá mú odidi àgbáyé ẹ mọ̀ pé odidi àgbáyé lẹ gbé sínú àhámọ́ ni president alọ ọ̀rọ̀ rí odò mi ẹ̀bẹ̀ ni ọba odùpù ààrẹ ṣèbó gbé náà sínú àhámọ́ ni sẹ́rù ìlú rírú àwọn báwọn ọyẹ ajé wọn máa mọ̀ pọ́ mẹ́ran ní á nítorí wàá dùn mí ni pé àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti ìlú Benin Republic ta ló ń fi ọ́ bàjẹ́ torí pé àwa ọmọ Yorùbá a máa ń rí ìlú Benin Republic à ń rí ẹ̀yin ọmọ Kútọ́nù gẹ́gẹ́ bí ọmọ ìyá wa àmọ́ pẹ̀lú ìdáǹṣe sí olóyè Sunday Igboho ẹ̀ ń fira yín hàn gẹ́gẹ́ bí Júdásì gbogbo ìjọba kíjọba tí bá ti ń ní alá kọ̀bá àṣọ orílẹ̀-èdè location 419 ìta ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kọ̀bá àṣẹ Benin Republic ọlọ́run ọ̀pá yín rẹ́tìrẹ́tìrẹ́ president alọ ó ti gbàgbé pé ìwọ náà ti fìgbà kan wà nírú ipò tọba Adéyẹmọ wà rí ni Patrice Talon ó ti fìgbà kan wà nírú ipò tọba Adéyẹmọ wà rí ìgbà náà lọ sálọ ìlú France tó lọ rèé wá ààbò fúnra rẹ̀ ń bẹ̀ kí wá ló dé Ìgbòho ò tiẹ̀ wá wá ààbò wá lù rẹ̀ ó fẹ́ gbàlù rẹ̀ kọjá ni. ẹ wá fara ní oṣù mẹ́fà odidi oṣù mẹ́fà tán 184 days nínú àhámọ́
ẹ gbìyànjú ká tì yín mọ́lé fọjọ́ méjì péré ẹ mọ bí ṣe rí. mo wà nínú ọgbà DSS mọ́ ń làágùn mo ń sunkún lójoojúmọ́. bẹ́ẹ̀ ẹ̀rọ ajínigbé ẹ̀rọ ọ̀daràn ẹ̀ wá wọn lọ. àwọn ológun tó wá dẹ́dì hámà ogun tó wá balẹ̀ olóyè jẹ́ ká pààyàn kí ló dé tí àwọn Boko Haram wá báríkè yín tẹ́ ẹ sá lọ. ẹ̀yin èyí ṣe gbójú agan tìyàn kẹ́ẹ̀jọ jà kẹ́ẹ̀jọ ṣeré ọwọ́ àsọ lẹ̀ nìyí àṣewèrè nìyí àṣàmùkún mẹ́kọ̀ọ́ ẹ̀dá nìyí. ẹ lọ rèé tó ọmọ Adéyẹmọ lẹ̀ torí ìbínú Ọlọ́run ti ṣe tán ẹ gbọ́ ikú ẹlòmíì àwọn ikú gbáǹkọ́ gbì ẹ kà máa gbọ́ pé ń kú níbí iná fìtílà torí Ọlọ́run ti ṣe tán tó fẹ́ gbèjà wálẹ̀ Yorùbá ni àní ẹ má dìbò yín àmọ́ ẹ káwa kúò lóko ẹrú tẹ́ ẹ fi á sí lẹ̀ Yorùbá báwa bá ti kúò lóko ẹrú àní kí wèrè ọmọ sùn rárá bọ́ bá ṣe wù ú sáàmọ́ ti kì bá bá mi ni tẹ́bá ti yọ wọ́pọ̀ lóko ẹrú ẹ dìbò yín kọ̀ọ̀kan wá àní ẹ má dìbò àmọ́ ẹ wá àtúnṣe ẹ wá ojútùú sí àdánwò tẹ́ kó wá sí nílẹ̀ Yorùbá kẹ́ tó máa sọ̀rọ̀ ẹ̀tì ẹ̀dùn náà ẹ̀ sì ààrẹ wọ́n wá pè yín sí pàdé kan ẹ wá ń tàkìtì nínú họ́ọ̀lù ẹ tí ìdórí àga nu o bẹ́ẹ̀ bá wá dórí àga tánkọ́ àbí kẹ́ ẹ máa sùn ẹ ń tàkìtì ẹ ń tàkìtì kò sí ọmọ eré nù bá ẹ ní oore kankan tí tẹ́ ẹ fẹ́ ṣe fún wa oore tẹ́ ẹ lè ṣe fún wa náà ni wípé ẹ̀fọ́ máa dé yẹ mọ́lẹ̀ ẹ sì jẹ́ á máa lọ. àwa ò ní gbà o Yorùbá nation òun la fẹ́ a sọ̀rọ̀ pé wọ́n ń jìyàn gbé ní onígàárí is part of Ọ̀yọ́ state if I'm not mistaken ẹ̀yin gómìnà ẹ ṣe joint party pọ̀ṣù àbí kílẹ̀ máa ń pera yín ẹ bá sábẹ̀ pínwó ẹ mọ bẹ́ẹ̀ ṣe pín ẹ pàpérò láàrin ara yín ẹ dá àwọn ọmọ yín jọ àkọ́bí yín lọ́kùnrin àbí gbẹ̀yẹ yín lọ́kùnrin ẹ dá wọn jọ ẹ jẹ́ wọn lọ rèé máa bá wa kojú àwọn Fúlàní ajínigbé kí ló dé ọ̀gẹ̀dẹ̀ wa ń bàjẹ́ alọ́npọ́n constitution tẹ́ ń lò ó lé wa lórí ìbáṣepọ̀ wa amalgamation tó so wá pọ̀ Frederick Lọ́lùgáàdì àbí kí wọ́n ń pè mọ̀ lè kú re o ẹ wá sọ àpọ̀ máwọn ẹran àwọn tí ń fìtọ̀ màálùú wẹ̀ àwọn tí ń bá màálùú sùn ẹ wá sọ wá pọ̀ mọ́ wọn kí lẹ rí náà ẹ má bínú sà ṣé ẹ ti kù no ẹ ti kù ẹ má bínú sà kí lẹ rí tẹ́ fi so wá pọ̀ ẹ bá lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi Frederick Lọ́lùgáàdì ẹ ti kú ẹ ní kú re ẹbí àwọn akẹ́yà ti kú èmi rò pé wà láyé mi kí lẹ rí tẹ́ ẹ ṣe so wá pọ̀ ó jàwàdà ni kì í ṣàwàdà á fi ibì kankan sẹ́ra wa yàrá kwá náà wèrè ọmọ ha kẹlẹ̀bẹ̀ níbi ẹni ẹgbẹ́ sépè níbo wá ní a ti jọra wa níbo la gbà sẹ́ra wa ẹ̀yin Yorùbá ẹ̀yin wá ranjú kalẹ̀ ẹ̀yin àgbààgbà Yorùbá wọ́n ì mọ́mọ́ ti yín jù sínú àhámọ́ níjẹ́ ò lẹ gbọ́ pé àwọn Haúsá lọ rèé gbéṣẹ́ Gumi Gumi tírẹ́tì ìjọba àpapọ̀ kẹ́bà wọn bí ẹ̀yà wèrè dé o Gumi ó tírẹ́tì ìjọba àpapọ̀ ó tírẹ́tì ìjọba àpapọ̀ ó tó wá lóhùn lọ rèé ṣèpàdé pẹ̀lú àwọn agbésùmọ̀mí tó wá fún un ní ọlọ́pàá tó tẹ̀lé.
Ẹ̀dì bọ́nà olórí ibú òpònú ọmọ àlè ìwọ ní bring out the and the AGF ṣẹṣẹ àwọn olórí burúkú ọmọ mi ó ṣẹjọ́ kọ gẹ́gẹ́ tó ń jẹ́ olórí burúkú ọmọ Fúlàní Yorùbá tiẹ̀ ní ẹ́ torí bó ṣe kọ èdè Yorùbá yìí ọ̀ráyè fọmọ sí dáadáa ara àwọn olórí burúkú ọmọ táwọn wínú àwọn arìn sí olóṣèlú Ṣàngó ni ọ̀pá ọ̀ tìrantìran ó ní délé pé òfò lómi ẹ̀fọ́ sí òfò lóòsì bọ́ ọwọ́ ọkọ̀ ní ọ̀pá ọ́ tírélà ní ọ̀pá ọ́ dànù tìrantìran àwọn olórí burúkú oṣù 6 nínú àhámọ́ kò easy ẹ̀yin ọmọ Yorùbá ẹgbóhùn àdúrà sókè pé kọ́lọ́run gbàgbára lọ́wọ́ àwọn atúni lọ kọ́lọ́run dà wọ́n lédèrò kọ́lọ́run gbàjọba lọ́wọ́ wọn kí ẹ tú ọmọ Adéyẹmọ sílẹ̀ ẹ bá níbi kan ṣe ìbò ńlẹ̀ Yorùbá ní ìsìn ẹ̀ ń kúrọ́ ni o bẹ́ẹ̀ bá lọ wẹ́dìn ẹlẹ́sìn rìn kan àbẹ́rẹ́ ilé olókùú òkú wèrè kan òkú ọ̀pọ̀ sí ni o torí wọn ó jí yín gbé àwọn tó lọ wẹ́dìn lọ́jẹ̀sùn àmọ̀là méjì wọ́n sọ yé nígbà bá fi 5 million gbà wọ́n ẹgbọ́n náà ó ṣeé ṣe kí ẹjọ́ oúnjẹ 5 million lé wọn tán láàrin ọdún méjì ni kò ṣeé ṣe o nígbà àwọn èyí ṣe ti fún lọ́ràn àwọn àbí 5 million gbèyàn kọ̀ọ̀kan látàrí pẹ́ lọ rèé jẹ̀sùn àmọ̀là méjì ẹni a wí fún ọ̀bàjẹ́ ọgbọ́ olóyè Sunday Igboho ó ń pariwo ẹ̀yìn kan lẹ́nìkan ní lọ́sí àṣekínní kan ṣé dádì Igboho láwọn á ń jí gbé báyìí ẹ jẹ́ wọn máa jí yín gbé lọ ibi wọn bá jí yín gbé dé àbá ẹ̀ àwọn tó bá ṣẹ́kù ó ṣẹ́kù ibi ẹ bá jí yín gbé dé àbá yòókù mbẹ̀ toró ti sú wa a ti bẹ̀yìn alẹ́yìn jagunjagun ẹ̀yin jagunjagun ẹ bọ́ ta gbogbo òpópónà wa ò ṣe é rìn mọ́ anointing oil ó níbi tí ó ṣiṣẹ́ dé àǹtútà hàn kí ó níbi tí ó ṣiṣẹ́ dé àwọn àpá wọ́n ti ń lo escort àbẹ́bọ́sọ̀ kankan lọ́lọ́ rèé ka private jet 1 private jet 2 private jet 3 tí Jésù bá ń bẹ láyé àbánàbì ń bẹ láyé kí náà bá lò àmọ́ Jésù lẹ́ni tí ọ̀la sọ méjì ànábì ọ̀ráyè fẹ́fẹ́rìtì ẹwà kagbádá agbádá àná lẹ́lẹ́mẹ́rẹ́kẹ́rẹ́ agbọ̀yìn àmọ́ ẹ jẹ́wọ́ agbára tọ́lọ́run tó fi kìyìn ẹ jẹ́wọ́ agbára tí a mọ̀ pé kì í ṣe gbogbo ajá tó bá gbóni lèèyàn máa ń dá lò ẹ wo orú ẹdí bòwínà àbí kí ló kọ́ ọkọ ara rẹ̀ yìí ẹ tẹ̀lé pé lórí ibú ọmọ ni ọmọ sànsìn ní tí kó pópó bá yá ẹ̀ ara àwọn olórí burúkú dà ń sọnù ìtí ń dùn ọ̀nù lọ́sàn-án yọ́ bá ọ̀nù jẹ́ lálẹ́ lọ́lá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àní blọ́ọ̀kì ẹ̀ ẹjẹ́ ọmọ forí képè ọ parẹ́ tìrantìran ni tí mọ̀lẹ́bí lọ parẹ́ olórí burúkú ẹni ó jẹ́ pé Fúlàní lọ bá ya rẹ̀ sùn aláìnílàákàyè ọ̀dẹ̀ tí Fúlàní ọ̀bá bá ya rẹ̀ sùn ni à ń sọ̀rọ̀ bàǹtàbàǹtà tí ń dùn ọ́lẹ̀ kárò jire ọwá ń sọ dáadáa ọ̀rọ̀ ń gbòòrò ẹnu olórí burúkú ọmọ òfò ẹdí bọ̀ wínà ayé rẹ̀ yọ́ padà bọ̀ wínà ni ayé rẹ̀ yọ́ padà bọ̀ wínà ni olórí burúkú wo ló sọ̀wọ́ ẹdí náà ìdí ń dá aláyé rẹ̀ òtún ní dá mọ́ bọ́ ọba bí gba ọmọ kò ní kù kan bọ́ bí ọmọ mẹ́ta tírélà ọ̀pá kan rẹ́líwì ọ̀pá kan ajá ó fi kan sóúnjẹ lólórí burúkú ara rẹ̀ lọ́lá àwọn tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá gbogbo tí ń ṣe ìṣẹ̀mí lára rẹ̀ yóò parẹ́ mọ́ ọlá ni olórí burúkú sájẹ̀ ń blọ́ọ̀kì ẹ orí pé tá à ń fún ọ yìí ó ti ẹ̀ ti mọ́ ọ ná olórí ibú ni ọ́
ẹyẹ sáré mọ̀ ní pé ìkẹ́dó blọọkì ẹ̀kú ṣá blọọkì olórí ibú mo ti blọọkì ẹ wèrè àgbà ó lè tó wúlò míì kó fi rẹ olórí burúkú lórí 1000 tó gbà tẹ́ bá sì wọ lórí burúkú ara rẹ̀ kẹ̀kẹ́ ni wọ́n máa gbé kí inú abúlé o torí kí wọ́n ti ṣèṣì rí 2500 tá a fi rán wèrè náà lọ primary school agboolé wọn yọ ọmọ kọ̀ọ̀kan púpọ̀ olórí ibú ọmọ lẹ̀gbẹ́ mọ́lé high school àwọn tó ń gbèjà ọmọ wọn ń bẹ́nu èbó ìwọ ń bẹ́nu agboolé olórí burúkú Ìgbòho lọ́fà tí ń jà fún rú yín àmọ́ kì í ṣe rú yín ní Ìgbòho ń jà fún Ìgbòho ń jà fún àwọn alálùbáríkà ọmọ Yorùbá tán fi ìṣẹ́jú kan fi Ìgbòho lẹ̀. Ìṣọ̀kọ́mọ Oòduà TV ẹ wo bring Ava Yusuf on camera okay ẹni abìnrin on camera rà mọ́ ní tẹ́ bẹ́ẹ̀ àárín yín mọ́ Ọlọ́run bàbá tó lóye Sunday Ìgbòho lẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó constitution wa Ògún ni ó pa yín torí it's a country of the fools governed by the fools and for the fools ibi ẹ bórílẹ̀-èdè yín dénú Ìṣọ̀kọ́mọ Oòduà TV ìwọ̀n bá àṣẹ́jú tó kù kó tó di pa máa pàtà pèsè Ọlọ́run àbíọ́ májàsọ́ ládọwọ́ rẹ o báwa túlẹ̀ káwọn ará abíọ́ má lè jèrè ọ̀rọ̀ lára wa ìrètí pípẹ́ a máa sọkàn láàárẹ̀ ó yé mi dáadáa pé ó fi olóyè Sunday Ìgbòho pamọ́ torí nǹkan kan ni àmọ́ àwa ń bí ọ́ ré gbogbo ibi tí ọba àjẹ́ ré kúrò lórí ọmọ Adéyẹmọ ré kúrò lórí àwọn ọmọ Yorùbá tòótọ́ ré kúrò lórí wọn kọ̀ wá bá wa tú olóyè Sunday Ìgbòho lẹ̀ bá wa tú lẹ̀ má tú lẹ̀ lékú lọ́wọ́ má tú lẹ̀ lé òfò lọ́wọ́ má tú lẹ̀ lé àdánù lọ́wọ́ àwa tó fi ilẹ̀ yóò délé bá wa láyọ̀ ohun tàlàáfíà má jẹ́ ó sìnkú aya má jẹ́ ó sìnkú ọmọ kẹlẹ́yẹ rẹ̀ ọmọ síwájú yọ báyà rẹ̀ láyọ̀ àtàlàáfíà wọ́n láwọn tí wọ́n fẹ́ tọ́lọ́hún fẹ́ tiwọn wọ́n láwọn tán fẹ́ tọ́lọ́hún àmọ́ Ọlọ́hun ń fẹ́ tiwọn kíká yọ̀ dọ́gba àwọn kan mọ Ọlọ́run sí àwọn kan mọ̀ ọ́ sìn àwọn kan wá ìdí ògógóró ni látàárọ̀ dalẹ̀ kò ní wọ́n ṣàdúrà sọ́ba tó lè wá kọ́mọ́ gbà á aka ọmọ nǹkan mí ìṣe tó jugbó lọ wọ́n ṣàdúrà sọ́lọ́run Ọlọ́run gbà á ẹlòmíín sì lè kú sórí awọ tí ó ṣàdúrà tọ́lọ́run ò ní ṣe àmì ọba tó ní abó ti wù ní ṣe sọlá a fi gbogbo oríṣiríṣi ìrántí ọ̀jọ́ra wọn a fi bì ọ́ bá wa tó olóyè Sunday Ìgbòho kó nu àhámọ́ tó o bá sọ̀rọ̀ lọ́tọ̀ sọ̀rọ̀ bọ̀bọ́ yánu bíbélì àbínú kùránì ó lọ sàwọn àmì kan sáà kí ń yẹ̀wò ni ó ní ká wo òru ká wo ọ̀sán àwọn fi méjèèjì bì ọ́ Ọlọ́run tú olóyè Sunday Ìgbòho lẹ̀ Ọlọ́run o oòrùn àtòṣùpá wọ́n fẹ́ jọra wọn àmọ́ṣẹ́ wọn ò rí bákan náà ìka ò sì góra wọn oòrùn ń ṣiṣẹ́ tiẹ̀ òṣùpá náà ń ṣiṣẹ́ tiẹ̀ Ọlọ́run wá wọlá bó o ṣe ṣe tí kà ò góra wọn gbàdúrà olóyè Sunday Ìgbòho lọ́lá ìníkù rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbòǹdò pé Sunday Ìgbòho ò ní jáde Ọlọ́run bá wa pa wọ́n rẹ́ tògótògó torí tá a bá ní ọ̀pá wọn rẹ́ lásán kọ́ pa ògo wọn rẹ́ a jẹ́ pé wọ́n fọmọ́ ayé ni pa wọ́n rẹ́ tògótògó ìsọkùnrin ni ìsọbìnrin ni Ìṣọ̀kan ọmọ Oòduà TV
ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp fún tá a sọ lánàá ìpele tó tún kà tá a kánù lórí ọ̀rọ̀ májàsọ́lá ẹ mẹ́sẹ̀jì mi Ìṣọ̀kan Oòduà TV ẹ ṣé o àdúpẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run àbùdí báyìí ń tolókun àbùdí ń tọlọ́sà àpò sásàmùrà ò tẹ́rí àpò yín ò ní gbẹ láàrin ìṣẹ́jú bíi 5 ẹ jẹ́ ń sáré gbà pé 09036371643 WhatsApp call nìkan 36371643 WhatsApp call nìkan. ẹ pè mí sórí WhatsApp ẹ jẹ́ ká jọ sáré sọ̀rọ̀ ẹ ṣàdúrà fún wa ẹ ṣàdúrà fún májàsọ́lá pé kó lódùmarè ó yọ bàbá kó nú àhámọ́. mo ń retí o ìpè. Hello. Hello, ẹ káalẹ́ mà. Omíyalé. Yes ma. Abẹ́ ti kúrò lórí ètò. A wà lórí ètò. Abẹ́ ti kúrò lórí ètò. A ṣì wà ń bẹ̀. Ẹ kú ètò. Yes ma. Gbogbo àdúrà tẹ́ gbà, Ọlọ́run á mú lọ gbé àṣẹ lórúkọ Jésù. Àmín. Gbogbo àdúrà tí àwọn gbà lórí olóyè Ìgbòho, Ọlọ́run á fi àmì sí lórúkọ Jésù. Láìpẹ́ láì jìnnà, Ọlọ́run á bá wa tú bàbá olóyè Ìgbòho sílẹ̀. Ṣé ẹ rí orí ọ̀rọ̀ kan ìyẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Nǹkan tí ò yí àwọn ọmọ Nàìjíríà. Ṣé ẹ rí constitution 1999 yẹn Abdulsalam ló kó àwọn kan jọ tó ṣe constitution yẹn. Wọ́n dẹ̀ ṣe ìfẹ́bọ̀ àwọn Fúlàní. Nínú constitution yẹn wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá ń bẹ̀. Nínú constitution yẹn kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá ń bẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ Ìgbò ń bẹ̀. Even Nigerian language tó wà nínú constitution yẹn Fùfúdè náà pé Fùfúdè èdè Hausa èdè Fúlàní ló wà ń bẹ̀. Reason nìyẹn tí àwọn Fúlàní tán fi kó gbogbo Fúlàní sí gbogbo parastatus tó wà ní Nàìjíríà. Abdulsalam ló ṣe 1999 constitution. Ṣé Ọbásanjọ́ sọ pé òun ò rí constitution yẹn nígbà tó ń wà ní president? Ó ṣe president ọdún 8. Ṣé ó fẹ́ sọ pé òun ò rí constitution yẹn ṣèǹjì? Àwọn Fúlàní dí lọ́wọ́ mú, àwọn Fúlàní dí lẹ́nu mú, wọn ò jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó ṣe. Ṣé nǹkan tó kàn wọ́n tó ń jí ìyà àtijọ́ ẹ̀sìn àwọn abiyagba tán jíjó ìyà tán jíjó òfò lẹ́yìn Tinubu á tó yé wọn. Torí gbogbo àwọn tó ń jíjó Swaga 23 lẹ́yìn Tinubu yìí wọ́n á rí lára wọn tó fámìlì mọ́ àwọn tí wọ́n gbé tán kidnap lọ́nà Ìbàdàn Lagos expressway wọ́n á rí tá fámìlì mọ́ wọn. Abiyagba ní gbogbo wọn ní ìmọ̀ pé ó lábiyagba tó yí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ lè máa ṣẹlẹ̀ bí Fúlàní máa pa kúkúrú kan máa pa gúgùn ká ní ìjó Swaga 2023 ní gbogbo wọn máa ń jó kiri. Bí mẹ́tàlá Tinubu bó ṣe president Nàìjíríà kò sí nǹkan tá a rí ṣe, kò sí nǹkan tá a jẹ́ kó rí ṣe. Gbogbo wa la mọ̀ pé Buhari ti kú láti 2017. Wọ́n di Ọ̀ṣínbàjò lọ́wọ́ mú, wọ́n di lẹ́nu mú, wọn ò jẹ́ kó ṣe anything. If at all tí Buhari àti bí Tinubu bọ́rápálá dépò president wọ́n á fi kọ́kọ́rọ́ sí lẹ́nu ni. Àwọn Fúlàní wọ́n á fi kọ́kọ́rọ́ sí lẹ́nu. Tí wọn ní jẹ́ kó mí péké. Ṣé ẹni tí ò lè mí péké láwọn sọ pé òun fẹ́ tún constitution ṣe?
àwọn tó sì ń sọ pé ká fi Tinubu sílẹ̀ kó débẹ̀ kọ́ tó bá débẹ̀ òun ló máa gba Yorùbá nation fún wa lórí irọ́ wọn lè jẹ́ kí Tinubu ṣe anything. Ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká lọ dìbò wọn. By the time tó bá fi ra petrol ní 1,000 naira per litre ṣèbí wọ́n sì ń kígbe báyìí pé 800 naira náà fìlí gáàsì. By the time tó bá fi ra petrol ní 1,000 naira per litre tó fìlí gáàsì ní 2,000 naira per kg kò sẹ́ni tá a kọ́ wọn. Ẹ fi wọ́n lẹ̀ láì jẹ́ pé torí wọ́n ti fún wọn lóògùn jẹ báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mi mọ̀ pé ó lábìyamọ tó yẹ kó lọ máa dúró síwájú 2023 gbogbo wọn fò ti Lekki toll gate eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ńkọ́ ṣé Tinubu ò sí láyé ṣé kò gbọ́ pé wọ́n pààyàn báyìí lànà Ìbàdàn expressway ṣé kò sí láyé wọ́n ní tóun bá bẹ president pé within 72 hours pé wọ́n á eradicate terrorist Buhari tó jẹ́ Fúlàní kò rí terrorist eradicate Tinubu ló fẹ́ eradicate terrorist. Jẹ́ ká máa tara wọn á dé stage tí Fúlàní á máa wọlé ká máa wọlé wọn báyìí ká máa gbọ́mọ wọn síta ká máa dúgbò ẹ̀ lójú wọn. Mo tó bá dé stage yẹn kábẹ̀ sí gbé gómìnà kábẹ̀ sí gbé sínétọ̀ kábẹ̀ sí pẹpa wà ní house iye wọn sí by now báyìí kò sí nǹkan tẹ́lẹ̀ tí wọ́n ti di Tinubu ó ti di wọn létí ó ti fọ́ wọn lójú kò jẹ́ kán rí nàrí nǹkan tó ń bọ̀ fún wọn. By the time tí Fúlàní bá fi ń wọlé wọn báyìí tó ń gbọ́mọ wọn lákàtà àwọn tó ń gbé síwájú ìta tó fọ̀bẹ dúdú ẹ̀ iye wọn sí ẹ̀kú ètò. ṣé ìyá mi Sọkọmọ Oòduà TV ẹ wo ó dàbí ẹni pórí fẹ́ máa fọ́ mi ẹ jẹ́ ń gbé pè hello ẹ kálẹ́ káàbọ̀ sórí ètò. Ẹ kú ètò náà. Yes. Lágbára Ọlọ́run ṣe láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ níwájú Ọlọ́run àti tèèyàn inú mi ò dùn ṣùgbọ́n mi ò mọ ọmọ olóyè Sunday Igboho sójú o mi ò tí ì rí ó bọ̀ ọ́t nípa orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú àdúrà gbà nípa agbára jíǹde Jésù Kristi ti Násárẹ́tì. Àmín. Ọlọ́run abojú lẹ̀rẹ̀ aṣàánú fún wa. Gbogbo àwọn tí ò fẹ́ kó àfojúfẹ́ni má fọkànfẹ́ ni tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Odùduwà nation tí wọ́n fẹ́ kó yọrí sí rere kó tó dìgbà tí Ọlọ́run bá gbà fún wa nínú òmìnira gbogbo wọn la fi àwátì. Ọlọ́run á ran Adeyemo Sunday Igboho lọ́wọ́ ajáde kúrò níbi tí wọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run adébáwa pẹ̀lú ayàtà orí ọ̀fẹ́ Ọlọ́run. Agbára jíǹde Jésù Kristi ti Násárẹ́tì gbogbo àwọn tí ò fẹ́ olóyè Sunday Igboho táwọn fẹ́ kí iṣẹ́ ọwọ́ lò ayé gbogbo wọn lákú sọ́nà bíi èéfín. Gbogbo àwọn tó bínú Adeyemo Sunday Igboho gbogbo wọn lákú sọ́nà bíi èéfín tọmọtọmọ ti fi jù náà. Gbogbo àwọn tó ń lè gbogbo àwọn tó inú wọn dùn torí pé election ń bọ̀ lọ́nà tí wọn ò fẹ́ ká gba òmìnira fẹ́ gbogbo wọn ní òkú sọ́nà bíi èéfín. Nípa agbára jíǹde Jésù Kristi ti Násárẹ́tì iṣẹ́ tọ́lọ́run gbélé wíwọ́ de Adeyemo Sunday Igboho á ṣe láṣeyọrí gbogbo àwọn tí ò fẹ́ kó ṣe láṣeyọrí wọn kú sọ́nà bíi èéfín. Ọlọ́run á fún wa ṣe lágbára Ọlọ́run àwọn oníṣàṣetì lórúkọ Jésù. Ọlọ́run á dẹ̀ dùn torí púpọ̀ tí bá ti rí ìgbà tí wọ́n mú yín sí DSS office àti ìgbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ níwájú Ọlọ́run àti tèèyàn inú mi ò dùn gbogbo àwọn èèyàn ló mọ̀ mí torí because gbogbo wọn á tẹ̀lé kíní first WhatsApp number yín gan mo ti kọ́kọ́ try tí ò lọ mo tẹ dúpẹ́ lálẹ́ ipò tiẹ̀ lọ láti Èkìtì mo ti ń pè é báyìí wà. because tí bá ti rí yín inú mi máa ń dùn tèmi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run á jẹ́ kí ìlú Ọlọ́run àmúwa débẹ̀ pẹ̀lú ayé àtàláfíà àwọn ànífẹ́ nìkan kan sọ̀rọ̀ láti inú wa. Ẹ ṣe gan ẹ̀kú ètò. ìní lè gbà pé mọ́ ẹ má bínú orí ti ń fọ́ mi mọ́ tó sáré fà á. bóyá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà ni. hello ẹ káalẹ́ yes sir àmì Ọlọ́run.
pẹ̀lú ògo Ọlọ́run bíi tí bàbá olóyè Sunday Igboho wà ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ànábì Yusufu ni. ẹ̀wọ̀n pínpà tó padà jáde nù kàga kí ló padà wá sí. ó jọba. pẹ̀lú ògo Ọlọ́run bọ́rọ̀ bàbá ó ti rí mu. ọmọ sàkílè mi ogún ọ̀rọ̀ kí agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ìbẹ̀lẹ̀ mi ti wá. àmọ́ Àbújá ni mo gbé gbogbo abú tí wọ́n wù láàrin bíbà yìí. gbogbo abú tí wọ́n wù láàrin bíbà yìí. àwọn èèyàn wa ni wọ́n ti fún àwọn kìnìún láyọ̀ yọjú. àwọn mi ó dé mi lójú pẹ̀lú ibi tí bàbá wa olóyè Sunday Igboho wàláì Ọlọ́run fi wọn pamọ́ síbẹ̀ ni. wàláì ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run. èèrà kan ò ní rìn wọ́n gbogbo ohun tó ká gbò bá rí kí wọ́n ṣe ẹ fi gbogbo àwọn olórí burúkú àgbà Yorùbá wọn lẹ́sìn bí náà wọ́n ti ń kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan òun. àwọn mẹ́rin ló jáde kó Ológbòmọ̀ṣọ́ lẹ́yìn mẹ́ta yìí bí wọ́n ṣe máa lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan nu ó kó Ológbòmọ̀ṣọ́ bọ́ sí Ìbàdàn gbogbo àwọn tó jẹ́ ọ̀dàlẹ̀ olóyè Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní lu ọdún yìí jálẹ̀. àmín. ẹ ṣeun ẹ kú ètò. ìṣèkọmọ ọdún àtẹ̀lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá fún àdúró tè yé lágbára lọ́wọ́lọ́ káríre láyọ̀ kápàdé láyọ̀ àbùdíntolóko àbùdíntolọ́sà àkóso àsàmùra ògbẹ́rí àpò yín ò ní pẹ́ ó dàbọ̀.